over 3,000 àwọn afẹ̀míṣòfò bandit tó ń ti Boko Haram ṣèpàdé. Kí ni ìpàdé wọn dálé lórí? Ẹ máa gbọ́ nínú fọ́nrán yìí. Gbogbo mass burial tó ń ṣẹlẹ̀ yẹn pósí lásán ni. Gumi ló sọ bẹ́ẹ̀. Níbo? Kí ni èrèdí? Ẹ máa gbọ́. Àmọ̀ràn sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu, mẹ́sẹ̀gì sí ìjọba Nàìjíríà. Bákan náà, iṣẹ́ sí bàbá Gani Adams. Ẹ bá mi share gbogbo àwọn àyànfẹ́. Ẹ bá mi pín fọ́nrán yìí. Over 3,000 àwọn gbésùmọ̀mí, àwọn ọmọlẹ́yìn Muhammed, àwọn atàjẹ̀ èèyàn sílẹ̀, àwọn Muslim groups tó ń pààyàn tó ń tàjẹ̀ sílẹ̀ káàkiri ló ń ṣèpàdé bí ẹ ti rí fọ́nrán rẹ̀ tó ń lọ yìí. Ṣé àwọn ìjọba wa ní orílẹ̀-èdè yà sọ wípé àwọn kò mọ̀ pé wọ́n fẹ́ ṣèpàdé bí irú eléyìí náà máa lọ gbógun tiwọn? Ṣé kí akúkú sọ wípé nítorí kí wọ́n lè máa tàjẹ̀ àwa àyànfẹ́ sílẹ̀? Ṣé nítorí kí wọ́n lè máa ṣekú pani, kí wọ́n lè máa lọ gbésùmọ̀mí, kán lè máa lọ ká àwọn èèyàn mọ́lé, máa lé àwọn èèyàn nínú oko wọn, gba ilẹ̀ gba ìlú, nítorí òrìṣà Allah lẹ ṣe gbé muslim ticket wá ní 2023? Tí kò bá wá jẹ́ bẹ́ẹ̀, láti ìgbà tí àwọn ènìyàn ti ń ṣe nǹkan yìí, kí ni ẹ rí ṣe sí i? Kí ààrẹ Amẹ́ríkà tó sọ̀rọ̀, ẹni kò sí genocide ní Nàìjíríà pé irọ́ ni, kò sí ìtàjẹ̀sílẹ̀ kankan, kò sí ìṣekúpani kankan, ń pé àwọn mùsùlùmí ni wọ́n ń pa títí dìsín. Ẹ̀yin ìjọba Nàìjíríà, kí ló ń ti ẹ rí ṣe sí i? Gumi ní gbogbo mass burial tó ń ṣẹlẹ̀ yẹn tí àwọn ọmọ lẹ́yìn Kristi fi ń pariwo, wọ́n ní pósí lásán ni. Ẹ gbọ́ ṣé lóòótọ́ pósí lásán ni? Now Gumi ń lọ ó ń bọ̀, ó lọ ń bá àwọn gbésùmọ̀mí ṣèpàdé. Wọ́n tiẹ̀ tún sọ wípé tí wọ́n bá gbógun tí wọ́n ṣe náà gbógun ti Allah. Wọ́n sọ wípé pósí lásán ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn, pé àwọn mùsùlùmí ni wọ́n ń pa. Tí wọ́n bá wá ń pa ẹ̀yin mùsùlùmí, kí ló dé tẹ́ ò pariwo síta? Tí ó bá wá jẹ́ wípé pósí lásán ni, kí ni èrè tí àwọn ọmọlẹ́yìn Kristi fẹ́ gbà ń bẹ̀? Ohun tí ẹ ò mọ̀ lélẹ́yìí, Kristẹni kì í ṣe ẹ̀sìn tó dúró fún irọ́ àti èké. Ẹ̀yin ni ẹ̀ ń fi irọ́ ṣe ohun gbogbo tí ẹ bá fẹ́ ṣe. Ẹ̀yin ni ẹ̀ ń fi irọ́ ṣe ohun gbogbo tí ẹ bá fẹ́ ṣe. Náà kí ni ìjọba wa ní orílẹ̀-èdè Nàìjíríà ń wò títí di sísìnyí tí wọn kò tí ì fi rí nǹkan ṣe sí ọ̀rọ̀ Gumi títí di bí a ṣe ń sọ yìí? Náà àwọn government official kan náà wọ́n ń lọ, wọ́n ń bọ̀, wọ́n lọ ń bá àwọn bandit, àwọn Boko Haram, wọ́n lọ ń bá wọn ṣe ìpàdé. Ṣé bí àwọn kan náà ló ní helicopter tó ń láǹdì sáàrin wọn? Ẹ wo bí wọ́n ṣe pọ̀ tó, ẹ wo bí wọ́n ṣe kóra wọn jọ. Ṣé àwọn ìjọba wa ní orílẹ̀-èdè yà sọ wípé àwọn ò mọ̀ wípé àwọn afẹ̀míṣòfò, àwọn agbésùmọ̀mí, àwọn olùtàjẹ̀ sílẹ̀, ṣé wọ́n sọ wípé àwọn kò mọ̀ wípé wọ́n fẹ́ ṣèpàdé ni wọ́n máa lọ ká wọn mọ́? Ṣé kí akúkú sọ wípé nítorí kíru eléyìí lè máa ṣẹlẹ̀ ní ẹ ṣe gbé muslim ticket wá ní 2023? Torí títí di ìsinsìnyí àwọn ọmọlẹ́yìn Kristi sì ń pariwo, sì ń kígbe. Kí ni ìgbésẹ̀ tí ẹ̀yin ìjọba Nàìjíríà ń gbé lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ẹ ti sọ wípé irọ́ là ń pa, Amẹ́ríkà lòun ń bọ̀. Ẹni kò sí ìtàjẹ̀sílẹ̀, ẹni kò sí ìṣekúpani kankan ní Nàìjíríà. A ò dẹ̀ tí ì gbọ́ nǹkan kan títí di ìsinsìnyí. Shame on you, ẹ̀yin ìjọba Nàìjíríà. Ṣé bó ṣe máa lọ leléyìí? Èmi mọ̀ wípé ìjọba tí kò bá fẹ́ kírú eléyìí ṣẹlẹ̀ lábẹ́ ìṣàkóso òun, tí ọwọ́ ìjọba kò bá sí níbẹ̀, mi ò lérò wípé wọ́n lè ṣiṣẹ́ ní orílẹ̀-èdè kan fún 24 hours kí ìjọba yẹn má rí nǹkan kan ṣe sí. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ èrèdí tí òun gan ṣe wà ń bẹ̀, èrèdí tí wọ́n ṣe ń ṣèjọba ni wípé láti sọ orílẹ̀-èdè dẹ́lẹ́sìn kan àti láti tàjẹ̀ àwọn kan sílẹ̀. Dẹ̀ wọ́n máa dùn mọ́ wọn náà ni, wọ́n á máa ṣe bí ẹni wípé àwọn kò mọ̀. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó bá lọ́wọ́ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ẹ ò ní lọ láláì jìyà. Gumi wípé mass burial tó ń ṣẹlẹ̀ ní Plateau, gbogbo pósí tí wọ́n rì mọ́lẹ̀ yẹn, ó ní pósí lásán ni. Ṣé orílẹ̀-èdè ní orílẹ̀-èdè yìí ṣá? Ṣé a sì ní àwọn ìjọba ṣá? A lè rí bí Ṣèyí Tinubu òun lọ, òun àti Gumi jọ jókòó papọ̀. Wọ́n tún láyà, wọ́n tún jọ ń ya àwòrán, wọ́n ya fídíò, wọ́n sẹ́ǹdì ẹ̀ síta. Ẹ lè rí bí àwọn Boko Haram, bí àwọn bandit, ẹ lè rí báwọn náà ṣe ń ya àwòrán tí wọ́n sẹ́ǹdì ẹ̀ síta. Nítorí pé ọwọ́ àwọn alágbára ló wà ń bẹ̀, wọ́n wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀. Àwọn government official tó ń lọ tó ń bọ̀ lọ́dọ̀ wọn, kí ní dé tí wọn ò rí nǹkan ṣe sí tiwọn títí dì sí pé kí ló pa yín pọ̀, ìrẹ́pọ̀ ló wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ yín, nítorí wípé ọwọ́ àyè ìjọba ló wà ń bẹ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé, a ò tí ì dákẹ́ títí olùdáǹdè wa máa fi dé, títí olùgbàlà wa máa fi sọ̀kalẹ̀ látòkè láti ṣèdájọ́. Tí apá ènìyàn ò bá ká yín, apá Ọlọ́run máa ká yín. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ gbọ́ eléyìí. Inú mi dùn pé ọmọ Yorùbá ni ẹ jọ̀ọ́, ẹ bá mi ṣí àfọ́nrán yẹn, jẹ́ kó rìn jìnnà, ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ṣé mọ̀ wípé ọjọ́ ti ń lọ díẹ̀díẹ̀. Ohun tó kù tẹ́ ń ṣe báyìí ìtàn lẹ́ ń kọ. Ẹ má gbàgbé wípé ẹ ń kọ ìtàn lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n a máa ká àwọn ọmọ wa máa ka lẹ́yìn ọ̀la. Bàbá, kí ni wọ́n máa kà nípa yín? A sì ń béèrè lọ́wọ́ yín títí di ìsinsìnyí. Nígbà tí ẹ ń lọ síbẹ̀, ọ̀pọ̀ àwọn kan ló gbàgbọ́ náà fi tẹ̀lé yín lẹ́yìn wípé tí ẹ bá ti débẹ̀ yẹn máa bá wa tú Sunday Igboho lẹ̀. Bàbá, ẹ rí nǹkan ṣe sí. Ó ṣe é ṣe kẹ́ ẹni lọ́kàn wípé tẹ́ ẹ bá padà wá ní second time lẹ́ máa ṣe. Bàbá, tí ẹ bá wá lọ second time tẹ́ ẹ bá wọlé ńkọ́,
báwo ni ó ṣe máa rí tí ẹ bá rìn káàkiri àdúgbò níbàdàn lẹ́kìtì lẹ́kọ̀ọ́ tí ẹ ń travel káàkiri ilẹ̀ yorùbá bàbá ṣé ojú ò ní tìyín tí ẹ ò bá lè gbé ẹ́ńbágò tí ìran haúsá gbélé ọmọ tìyín kúrò títí di ìsinsìnyí bàbá ẹ wá nǹkan ṣe sí torí wípé tí ẹ bá lọ báyìí tí ẹ bá fi kúrò ńbẹ̀ oh god bàbá ẹ máa rìn ara dẹ̀ máa tìyín ẹsẹ̀ yín máa kọ́lẹ̀ ṣùgbọ́n tí ẹ bá gbé kúrò nísìn ìtàn máa wà síbẹ̀ ó dẹ̀ máa wà nínú ìtàn wípé ẹ ṣe iṣẹ́ ńlá kan ní orílẹ̀-èdè ilẹ̀ yorùbá lẹ́yìn ọ̀la bákan náà bàbá Gani Adams á dára fún yín ààrẹ ọ̀nà kakanfò gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ wọ́n sọ wípé jagunjagun ni láti defend ilẹ̀ yorùbá tí ogun kan bá fẹ́ wọlé gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ bóyá bí ó ṣe rí nìyẹn bóyá bí ó ṣe rí nìyẹn àwa ò mọ̀ torí ní àkókò tiwa ò tí ì rí ààrẹ ọ̀nà kakanfò kan tó máa lọ kojú ogun a dẹ̀ ti rí ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán tí ẹ̀yin náà gbé jáde wípé tí àwọn ọba bá fẹ́ kí ẹ wọnú igbó lọ ẹni àwọn ọmọ ogun wà ńlẹ̀ bí yẹpẹ̀ ẹni tí wọ́n bá fẹ́ kí ẹ wọnú igbó lọ ẹni wọ́n máa pè yín wọ́n á fún yín ní lẹ́tà wípé iṣẹ́ ẹ̀ dé títí dìsá ò dẹ̀ tí ì rí àwọn ọba kan kí wọ́n pè yín ṣé kí akúkú sọ wípé kò yé àwọn ọba ni bàbá àmọ̀ràn rẹ o bóyá kí ẹ pe gbogbo àwọn ọba ilẹ̀ yorùbá jọ bóyá kí ẹ bá wa pè wọ́n jọ kí ẹ jẹ́ kó jẹ́ life kí gbogbo wa máa wò ó kẹ́ fi máa béèrè lọ́wọ́ wọn wípé kí ni position ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n fi yín jẹ pé kí àwọn ọba yẹn ṣàlàyé fún yín tí àwọn ọba yẹn bá lè ṣàlàyé position ààrẹ ọ̀nà kakanfò fún yín bóyá àṣẹ̀ṣẹ̀ wá mọ̀ bóyá ààrẹ ọ̀nà kakanfò tí wọ́n fi yín jẹ wọ́n kàn fi yín jẹ kí ayé lè mọ̀ pé a ní ààrẹ ọ̀nà kakanfò kan nílẹ̀ yorùbá tí kò lè jagun ni tàbí ààrẹ ọ̀nà kakanfò tí a yàn nítorí ogun torí wípé ìpàdé tí wọ́n ń ṣe yìí a lè sọ wípé kò ní kàn wá ẹ̀yin àgbà náà dẹ́dẹ̀ tipa lówe kó ń bọ̀ àwọn là ń dẹ́dẹ̀ ní ìgbà kan ní ojú ni wọ́n mú tó ń sìn tó tí wọn bá tètè gbégbésẹ̀ lórí ẹ̀ nǹkan máa ṣẹlẹ̀ omi àtọ̀yìn ògbìn lẹ́nu bàbá ẹ bá wa pé gbogbo àwọn ọba ẹ ṣèpàdé pọ̀ ẹ béèrè lọ́wọ́ wọn kí ni position mi gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò iṣẹ́ ò lẹ fẹ́ kí n ṣe tẹ́ fi fi mi joyè tí wọ́n bá ti wá mọ̀ pé wọ́n kàn fi ń joyè àwòdì ni wọn ò fẹ́ kẹ́ ẹ lọ gbádìí bàbá bóyá kẹ́ ẹ bọ́ oyè wọn lẹ̀ fún wọn torí wípé ẹ̀yin náà ń kọ ìtàn àwọn kan ti jẹ́ ààrẹ ọ̀nà kakanfò lánàá ayé ń sọ nípa àwọn kí ni wọ́n máa sọ nípa tiyín ṣé nǹkan tán máa sọ nípa tiyín lẹ́yìn ọ̀la ṣé nǹkan tẹ́ fẹ́ kí wọ́n sọ nípa tiyín ni wípé a ní ààrẹ ọ̀nà kakanfò kan ní ìgbà kan Gani Adams tí kò lè lọ ogun tí wọ́n fi joyè àwòdì tí ò lè gbé nǹkan kan ṣé ìtàn tẹ́ fẹ́ kí wọ́n kọ nìyẹn bàbá ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ ẹ̀yin mùsùlùmí àfẹ̀mí ṣòfò dànù ṣe rí ní orílẹ̀-èdè yìí ní Nàìjíríà ohun tó ń ṣẹlẹ̀ káàkiri ibi gbogbo kò lè ṣẹlẹ̀ níbẹ̀ a ti ń pe àwọn ogun ọ̀run láti bá wa wọnú igbó lọ àwọn áńgẹ́lì akàn máa nà yín lẹ́gba gbogbo àwọn báńdíìtì yẹn gbogbo ẹ̀yin àfájàǹkà gbogbo ẹ̀yin ìmọ̀mù jàǹkàn tó jẹ́ wípé iṣẹ́ tiyín ni ìgbésùmọ̀mí. èmi àtẹnìkan jìjọ ń sọ̀rọ̀ lónìí ó wá béèrè ìbéèrè kan lọ́wọ́ mi nípa Islam tí mo sì máa mú wá nínú fọ́nrán yìí ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ yẹn kò sí ibì kan tó jẹ́ ibi ààbò tàbí ibi ìsinmi lọ́wọ́lọ́wọ́ èyí tí a lè sọ wípé lẹ́yàpá bíbà yìí ni àlàáfíà wà tí ọwọ́ tàbí ojú àwọn afẹ̀míṣòfò terrorist Islam kò tó mo fẹ́ lè sọ wípé níbi gbogbo òun ni wọ́n wà tí a bá ti wá ń rìn tàbí tí a bá sùn àfi kí a máa yajú kan kí a máa fi kan sùn torí tí ẹ bá lérò wípé apá ibi tí ẹ̀yin wà ló safe ó ṣeéṣe kí ó má sí ibi ìsinmi kankan bẹ̀ ẹ tiẹ̀ wá gbọ́ ná lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò ẹṣin òkan kú àwọn terrorist wọn yìí gbogbo wa la rí nǹkan tó ṣẹlẹ̀ ní Plateau tí wọ́n bá dé láti fẹ̀mí ṣòfò ó máa ń dàbí ẹni wípé wọ́n ti di ojú wọn méjèèjì ni tí wọ́n ṣe máa ń yin ìbọn tán ṣe máa ń release mo wá ń ro nǹkan kan ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ bá mi share program yìí o tí mo dẹ̀ fẹ́ kí àwa náà máa sọ ojú ìwòye wa lórí ẹ̀ sí comment section pẹ̀lú bí àwọn bandit yẹn ṣe pọ̀ tó Boko Haram ni o àwọn Al-Qaeda ni o ISWAP ni o àti àwọn bandit ni o wọ́n ṣé ká sọ wípé wọ́n pọ̀ ju àwọn ọmọ ogun Nàìjíríà lọ ni ẹlẹ́ẹ̀kejì ṣé ká tún sọ wípé ohun ìjà tó wà lọ́wọ́ wọn ó ju ti àwọn ọmọ ogun Nàìjíríà lọ ìdí rèé o èmi nìkan ń ro nǹkan kan mo wá wò wípé ṣé ká sọ pé agbára àwọn ọmọ ogun Nàìjíríà kò ká wọn ni tàbí àwọn ọmọ ogun Nàìjíríà wọn kò kún ojú òṣùwọ̀n tó láti kojú àwọn afẹ̀míṣòfò yìí bọ̀ mo wá rò ó kíní kan kì í ṣe wípé wọn kò kún ojú òṣùwọ̀n tó tàbí wọn ò ní agbára láti lọ kojú wọn ṣùgbọ́n mo nítorí wípé ọwọ́ kan wọ́
àti ẹ̀gbọ́ nígbà àwọn ogun Nàìjíríà kan sọ ó ní ọ̀rọ̀ àwọn èèyàn yẹn ní bá torí tí àwọn bá fẹ́ dojúkọ wọn tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní dojúkọ àwọn nínú igbó Sambisa àwọn kì í tètè rí ọ̀dà gbà láti lọ kojú wọn. Now ẹnìkan wá béèrè kan lọ́wọ́ mi ó ní bàbá ní ìgbà kan àti àwa ọmọlẹ́yìn Kristi àti àwọn ọmọlẹ́yìn Muhammad ó ní wípé àlàáfíà wà láàrin wa ní ìgbà kan pé kí ló ṣokùnfà ogun tó ń ṣẹlẹ̀ nísìnyí tó fi di wípé àwọn mùsùlùmí kò fẹ́ rí wa mọ́ including àwọn oníṣẹ̀ṣe pé ní ìgbà kan àlàáfíà wà láàrin wa àjọ ń gbé láìséwu láìsíjà pé kí ló ṣẹlẹ̀ ní àkókò tí a wà yìí tó fi di wípé ó le tó yẹn tó fi di wípé àwọn táwọn àfáà bá fẹ́ wàásù nísìnyí àwọn nǹkan tán wàásù yìí ó lágbára sí ti ìgbà kan ṣé wọ́n ti pààrọ̀ àlùkùránì tán ń lò ní ìgbà kan ni mo ní rárá. mo wá sọ fún mo ní kó tẹ̀lé mi pé màá yànnà náà fún àwàjọ ń sọ̀rọ̀ kì í ṣe wípé mo mọ̀ pé ọ̀pọ̀ náà ló máa nírú ìbéèrè báyìí o tí wọ́n fẹ́ béèrè tàbí tó ń jẹ lọ́kàn torí èmi gan lè jẹ́rìí sí wípé nígbà tí àwa ń dìde bọ̀ láti kékeré nígbà ìwé níwájú ilé wa mọ́ṣáláṣí wà ń bẹ̀ níwájú ilé wa nígbà táwa ń kékeré mọ́ṣáláṣí wà ń bẹ̀ so tó bá ti tó àkókò tí wọ́n máa ń gbààwẹ̀ yẹn wọ́n máa ń kó oríṣiríṣi oúnjẹ wá sí mọ́ṣáláṣí yẹn nírọ̀lẹ́ ẹni tó máa gbé kókó wá ẹni tó máa gbé mọ́sà wá ẹni tó máa ṣe ráìsì àsèpọ̀ pẹ̀lẹ́wà àtàsí wọ́n máa gbé wá so àwa ò ń bá wọn gbààwẹ̀ ọ̀tákókò àti túnú yẹn bá ti tó ṣe mọ̀ ọmọdé àwa ò dá nǹkan kan àmọ́wọ́ tún yàtọ̀ sọ́wọ́ òsì nígbà yẹn dẹ̀ ní ó fẹ́ dàbí ẹni wípé kò sí wàhálà nígbà yẹn kò sí ẹlẹ́yàmẹ̀yà ńgbà yẹn ìfẹ́ wà bí mo ṣe wò ó dẹ̀ lè jẹ́ ojú àwa ọmọdé so tá a bá ti débẹ̀ àwa náà jókòó sórí ẹ nítorí wọ́n máa tẹ́ ẹ ní síwájú mọ́ṣáláṣí wọ́n á bu oúnjẹ fún wa à ń mu kókó aṣọ oríṣiríṣi wọ́n á pín bisikíìtì bá a ṣe máa ń ṣe nìyẹn bá a ṣe máa ń gbà nìyẹn àwa ò lọ kírun bọ̀ àwa máa ń lọ bá wọn jẹ oúnjẹ tí wọ́n bá gbé wá so àkíyèsí tọ̀dọ̀ mi náà nìyẹn ní ìgbà kan wípé àjọṣepọ̀ wà ìfẹ́ wà ẹ máa rí mọ́ṣáláṣí níbí ẹ máa rí ṣọ́ọ̀ṣì níbí tí ò dẹ̀ sí ìwàásù gbógun tìmí gbógun tìẹ kan nígbà yẹn gẹ́gẹ́ bí ìbéèrè ẹni yẹn wípé kí ló wá ṣẹlẹ̀ nísinsìnyí wọ́n ti pààrọ̀ àlùkùránì ni ojú ìwòye mi àti àkíyèsí àti nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí kì í ṣe wípé wọ́n pààrọ̀ àlùkùránì kì í dẹ̀ ṣe wípé àwọn àfáà àti àwọn aláàjì àwọn muslim scholar tó wà ń gbà yẹn kì í ṣe wípé gbogbo nǹkan yìí kò yé wọn ṣùgbọ́n kò tí ì sí ẹni tó máa sponsor wọn àwọn tó máa finance wọn àwọn tó máa kò sí bàbá sàlẹ̀ kan fún wọn nígbà yẹn láti carry agenda yẹn out so tẹ́nìkan bá ti dìde láti sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe irú ìwàásù yẹn ìwàásù gbógun tìmí gbógun tìẹ́ lọ pa lágbájá má bá lágbájá ṣe má bá oníṣẹ̀ṣe ṣe má bá kìrìsìtẹ́nì ṣe so ní ẹ̀rù máa bà á ní ojú máa ṣe torí pé kò sí ẹni tó fẹ́ kílẹ̀ kò sí bàbá sàlẹ̀ kan nígbà yẹn so wọ́n máa ń sábà preach ìfẹ́ dó wọ́n gbé sórí wípé ẹni tí ò bá ti gba àlá ẹni tí ò bá ti gba ìsìláàmù wọ́n máa gbé sórí wípé jáànámọ̀ ni kinní kan ni ara àwọn wàásù wọn nígbà yẹn nìyẹn ṣùgbọ́n nígbà tó wá di wípé Saudi wá bẹ̀rẹ̀ sí ní sponsor wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tì wọ́n lẹ́yìn pẹ̀lú owó ẹ lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ibi gbogbo ńsìn ẹ ṣẹ́kì ẹ̀wọ̀ ẹ wo àdúgbò yín àwọn Saudi bẹ̀rẹ̀ sí ní wa omi fún àwọn èèyàn káàkiri wọ́n á kàn wá ságbolé kan wọ́n á wa omi síbẹ̀ wọ́n á wa bọ́ọ̀hù síbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pín mọ́ṣáláṣí gbogbo ìgbà tá à ń sọ ìgan mọ́ṣáláṣí ò pọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà kéékèèké gbogbo yìí tó wà ń sìn kò fi bẹ́ẹ̀ yẹn sígbà yẹn àwọn bàbá àgbàlagbà tó jẹ́ wípé wọ́n fi ìwà ọmọlúàbí kún ẹ̀kọ́ burúkú tí Muhammed gbélé wọn lọ́wọ́ àwọn ló wà ń gbà yẹn ṣùgbọ́n nísìn kò sí yẹn mọ́ tí kì í bá ṣe pé òfin ìjọba tí kì í bá ṣe wípé òfin ìjọba àwọn mùsùlùmí ìbá ti kó bọn jáde sí kí wọ́n máa pa everybody torí instruction àti òfin èyí tí Muhammed gbé kalẹ̀ nìyẹn ohun tó sì ṣokùnfà bí òun gan ṣe kógun kúrò ní Medina lọ sí Mecca láti lọ pa àwọn ènìyàn rẹ̀ nítorí Islam òun nìyẹn nítorí kí wọ́n lè tẹ̀lé Allah ohun tó ṣokùnfà ogun tí Muhammed kọ́kọ́ gbé dìde nìyẹn so àpẹẹrẹ rẹ̀ ní àwọn ohun tẹ́ ń rí lọ́wọ́ Boko Haram nísìnyí o àpẹẹrẹ rẹ̀ làwọn ohun tẹ́ ń rí lọ́wọ́ àwọn bandit bí wọ́n ṣe ń jí wọn gbé gba ransom
ẹ má jẹ́ kó jẹ́ ohun ìyàlẹ́nu fún wa nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So kò sí ìfẹ́ kan nínú Islam. Gbogbo ìgbà tí a fi ń wò ó wípé ìfẹ́ wà ń bẹ̀, ń pé wọ́n ní sùúrù, ń pé wọn ò àláfíà sá wà ní ìgbà kan, òun ni wípé àwọn tó fẹ́ finance àwọn bàbá àsàlẹ̀ ò tí ì sí. Ṣùgbọ́n nígbà tí Saudi dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní finance, tó bẹ̀rẹ̀ sí ní wa omi, tó bẹ̀rẹ̀ sí ní pín mọ́ṣáláṣí, tó bẹ̀rẹ̀ sí ní pín mẹ́kà fún wọn, tó bẹ̀rẹ̀ sí ní ṣe kíríkan tó oríṣiríṣi àwọn ẹ̀kọ́ yẹn wọ́n ṣẹ̀ wá gbédé gangan pé Islam lélẹ̀ àtẹ bá sì ń ṣe báyìí bẹ́ẹ̀ ṣe máa ṣe ni bẹ́ẹ̀ ṣe máa ṣe ni. Nígbà yẹn gangan ni wàhálà bí wàhálà ṣe dé nìyẹn. Ẹ wá jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo èèyàn mi. Tí ẹ bá kíyèsí dáadáa, ẹ lọ wo àwọn tó ń ṣe babaláwo jù lónìí, ẹ lọ wo àwọn tó ń ṣe onífá jù lónìí, ẹ lọ wo àwọn tó ń ṣe oníṣègùn jù lónìí, ẹ lọ wo àwọn tó ń jó nǹkan jù lónìí, ẹ lọ wo àwọn tó ń jó ewé àtegbò jù lónìí. Mùsùlùmí aláàjì àwọn lẹ máa bá ń bẹ̀. Ẹ lọ sí àwọn ọjà ibi tán ti ń torí eku torí ẹyẹ, àwọn alájà lẹ máa bá ń bẹ̀. Àwọn alájà lẹ máa bá ń bẹ̀. Ohun tó wá jẹ́ ìyàlẹ́nu ni wípé ẹ sì máa bú àwọn kan, ẹlẹ́bọ làwọn kan, kiriyó làwọn kan. Níwàá ẹ̀yin gangan lẹ ṣe agbátẹrù ẹ̀. Anyway, àmọ̀ràn mi fún gbogbo ẹni tó ń gbọ́ mi tí o bá sì wà nínú ẹ̀sìn Ìsìláàmù, má kú síbẹ̀. Tó o bá kú síbẹ̀, Jahannama ni. Bíbélì sọ, ó ní a ti fi lélẹ̀ fún ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo àti lẹ́yìn rẹ̀ ìdájọ́. Èèyàn mi, arákùnrin, arábìnrin, àfáà, imam, alájì, sheik, ẹ lè ní owó, ẹ lè ní ọlá, ẹ lè máa bọ̀ kílẹ̀ máa rọ́, ẹ lè láwọn ọmọ ilé kéwú tó pọ̀. Kó yé yín dáadáa wípé ayé nìkan lẹni o. Gbogbo agbára tó wà lọ́wọ́ yín ayé nìkan lẹni. Tí ẹ bá dijú láì ní Kristi, láì ní Jésù, Jahannama ni, ẹnìkan ò dá dúró. Àlùkùránì dẹ̀. Ǹjẹ́ ojú kò ha máa tì yín báyìí lórí ìṣẹ̀lẹ̀ Kwara? Ẹ̀yin wòlíì, ẹ̀yin aríran, gbogbo ẹ̀yin alásọtẹ́lẹ̀ èké. Tí a bá bọ́ sórí TikTok báyìí ń sìn, bí ẹ bá ṣe ń gbéran fún ọ̀tún lẹ máa gbéran fún òsì. Olúwa sọ fún mi pé wòlíì ti bẹ̀ tán, alásọtẹ́lẹ̀, oníran, ìran yín kò kọjá ilé olówó, ìran yín ò dọ́dọ̀ tálákàrí, ìran yín ò ní sọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí iwájú àfi kí ẹ ríran ohun tí ẹ kà nínú ìwé ìròyìn tàbí tí ẹ gbọ́ tó ń ṣẹlẹ̀. Ṣé mọ̀ yóò yẹ kójú máa tì yín báyìí ni? Báwo lẹ ṣe ṣe tí áńgẹ́lì tó ń gbé ìran wá kò fi lè sọ fún yín wípé ìṣẹ̀lẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ní Kwara? Ìyẹn sàsùnmọ́ wa. Ká tiẹ̀ sọ wípé ojú áńgẹ́lì yín, ojú Ọlọ́run yín tó ń gbé ìran wá fún yín, ìran èké wá fún yín, kò tó lẹ̀ Haúsá, kò tó Plateau. Tí bí ń kọ́ ti Kwara wa ń kọ́ tó súnmọ́ wa pẹ́kípẹ́kí. Tó bá dẹ̀ yá, ẹ sọ wípé wòlíì ni yín. Ojú àwọn èèyàn máa tó là pátápátá. Tá bá bọ́ sórí TikTok ń sìn, wọ́n máa gbéran fún wọn gbogbo kúmídìsáì. Ti mọ̀ yẹn tó máa ń sọ kúmídìsáì tá a fi máa gbéran fáwọn èèyàn. Ojú ọ̀há máa tì yín. Ìjọ CAC, ìjọ tí ó gbàgbọ́ nínú ẹ̀mí mímọ́, tó jẹ́ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀mí mímọ́, ọ̀rọ̀ Ọlọ́run, àsọtẹ́lẹ̀, ọ̀pọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ wòlíì ló wà ńbẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ìgbàgbọ́ tó kù báyìí alápòtápò ni. Nígbà àwọn àpọ́stélì irú ẹ̀ ò ṣẹlẹ̀. Kí ló ṣokùnfà nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Lótìítọ́ àwọn wòlíì wà. Mi ò lòdì sí wòlíì rárá. Ṣùgbọ́n àwọn wòlíì tá à ń rí lórí ayélujára lọ́wọ́ yìí, àwọn wòlíì tó ń wá sórí TikTok, wá sórí Facebook, àwọn wòlíì 15 ni. Àwọn wòlíì jẹun òun ni. Nígbà àwọn àpọ́stélì kí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti mọ̀. Ṣé bí gbogbo agbọ́láka ìwé ìṣe àwọn àpọ́stélì chapter 5, Anania òun Sàfírà. Ẹ sá sọ pé wòlíì ni yín, Olúwa ló rán yín. Ẹ dẹ̀ ń ráyé, ẹ dẹ̀ ń rọrùn, ẹ̀yin lẹ sá sọ bẹ́ẹ̀. Kí ni iṣẹ́ wòlíì? Ìjọ CAC tó gbàgbọ́ nínú ẹ̀mí mímọ́ àti àsọtẹ́lẹ̀, ṣẹlẹ́mí ò fọhùn ni. Ohun tó ṣokùnfà ẹ̀ ni wípé ọ̀pọ̀ àwa ìránṣẹ́ Ọlọ́run ní àkókò yìí àti kúrò níbi tọ́lọ́run fi wá sí. Ọ̀pọ̀ ẹ̀yin wòlíì aríran, ọ̀pọ̀ ẹ̀yin tí ẹ sọ pé wòlíì ni yín, tí ẹ máa ń rí oúnjẹ tí wọ́n jẹ sùn lánàá, tí ẹ máa sọ fún wọn lónìí, ẹ ò sí níbi t'Olúwa fi yín sísà. Mósè kọjá lọ sínú aginjù. Nínú aginjù ni Mósè wà títí tí Ọlọ́run fi dé.
níbẹ̀ náà ni ọlọ́run ti bá a títí dìgbà tí ọlọ́run fi ń tọ̀. ǹjẹ́ ibi tọ́lọ́run fi yín sílẹ̀ wà sà? ìyá wòlíì, bàbá wòlíì, ọ̀pọ̀ àwọn wòlíì tó ń gbéran fún wọn lórí TikTok ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti fi àìgbọràn kúrò nílé ọkọ. wọ́n máa wá oríṣiríṣi ìran lẹ́ máa gbọ́, oríṣiríṣi àsọtẹ́lẹ̀ lẹ́ máa gbọ́, onírúurú ìfèdèfọ̀ lẹ́ máa gbọ́. ibi tí ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀ sí ní ìyapa nìyẹn. ìgbàgbọ́ ti ní ìyapa. sọtẹ́nìkan bá dé sí kò sí trust mọ́ wípé ìránṣẹ́ ọlọ́run ni mí, torí wípé orúkọ ìránṣẹ́ ọlọ́run náà fi ń gbá àwọn èèyàn káàkiri nsìn. wòlíì ni mí, kinní kan ni mí, kinní kan ni mí. ẹ jẹ́ á dìde gbọ́. tí iṣẹ́ ìránṣẹ́ ò bá ṣeé ṣe, padà sẹ́nu iṣẹ́ tó kọ́. tó o bá dẹ̀ kọ́, ó ṣe padà lọ sídìí okòwò. ó ṣe wá jẹ́ wípé orúkọ ọlọ́run náà fi ń lu jìbìtì káàkiri lónìí. òun lógún ṣe ń wọlé dé bá wa ni. kí nǹkan tó ṣẹlẹ̀, ọlọ́run ti máa sọ fún àwọn Àìsáyà, àwọn Jeremáyà, ó yá lọ sọ tẹ́lẹ̀ báyìí l'Olúwa wí. gbogbo ago là ń porúkọ Èlíjà tó ti ọ̀run fún ọdún 3 àbọ̀. àwa ìránṣẹ́ ọlọ́run àkókò yìí, kí ló jí wa gbé lọ kúrò níwájú ọlọ́run? tàbí ṣé Olúwa ò bá wa sọ̀rọ̀ mọ́ ni? a ò mọ tibi tó kàn. ẹ̀yin wòlíì kan tó máa tún jáde wá sórí social media láìpẹ́, tẹ́ máa wá sọ tẹ́lẹ̀, tẹ́ máa mi orí báyìí. tí wọ́n bá ti mi orí báyìí, lórí irọ́ ni. àwọn wòlíì gidi wà o, àwọn bàbá wà, àwọn wòlíì wà tó jẹ́ wípé tí wọ́n bá sọ má yiri ẹ̀ wò ni. ṣùgbọ́n ẹ lè rí wọn lórí social media, ẹ lè rí wọn nídìí afẹ́ ayé. Olúwa pè yín tí ẹ ń sọ, ǹjẹ́ pè t'Olúwa gbélé yín lọ́wọ́? ǹjẹ́ iṣẹ́ t'Olúwa gbélé yín lọ́wọ́? ǹjẹ́ nǹkan tó ní kẹ́ ẹ máa ṣe, ibi tó ní kí ẹ wà, ǹjẹ́ bẹ́ẹ̀ lẹ wà? ṣé kò tí ì yapa kúrò níwájú ọlọ́run? ó sọ fún Mósè, gba gbogbo ọ̀pá kí o kó síwájú àgọ́ àjọ nínú nọ́mbà 17, níbi tí èmi ó ti pàdé wọn. ọ̀pá Árónì ó dẹ̀ rúwé orúdì. gbogbo ẹ̀yin wòlíì, ibo ni Olúwa ti ń pàdé yín? ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run, ibo l'Olúwa ti ń pàdé yín? ṣé ò tí ì kú òun bẹ́ẹ̀? nígbà tá a kú òun bẹ́ẹ̀, ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìjọ. nígbà kan irú eléyìí ò lè ṣẹlẹ̀. ó ṣe wọ́n tàjọ èèyàn sílẹ̀ nínú ilé Olúwa, níbi tí wọ́n ti ń pe orúkọ, ibi mímọ́, ibi tá a ti ń pe orúkọ Olúwa. ẹ̀yin CAC, ẹ̀yin bàbá nínú ìjọ CAC, ẹ dìde. àìsọ̀rọ̀ yín, mo ti sọ́njọ́ sí, mo ní àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ ó máa kẹtan sáré. mo ní tí ẹ bá lérò wípé kò ní kàn yín, àwọn tó wà lókè lọ́hùn náà gbàdúrà pé kó kàn wọ́n, ó dẹ̀ kàn wọ́n. ohun tó ń ṣẹlẹ̀ yóò dùn mọ́ni nínú. ṣùgbọ́n tí ẹ bá sọ̀rọ̀, àwọn ìjọba máa mọ̀ wípé náà ti jó dórí kókó. àìsọ̀rọ̀ yín ń dá wàhálà alẹ̀. òun ló ti kàn yín yìí o, ó máa tún kan àwọn kan, á tún kan àwọn kan. a ò gbàdúrà kó kàn wọ́n, ṣùgbọ́n àwọn èèyàn yóò dáṣẹ́ dúró. torí ẹ jẹ́ ká jí. bákan náà, gbogbo ẹ̀yin ìjọ tí ẹ wà ní etí inú aginjù, gbogbo ẹ̀yin ìjọ tí ẹ dá orí òkè sínú aginjù, tó jẹ́ pé wọ́n máa rìnrìn 3 hours nínú aginjù, wọn ò tí ì dé ọ̀dọ̀ yín. èmi rọ̀ yín o wípé bóyá kẹ́ ẹ sún síta díẹ̀, nígbà tí kò sí àṣẹ tó lè sọ fún àwọn báńdíìtì pé ó yá ẹ kó bọ́n lẹ̀ kí wọ́n dẹ̀ máa kó lẹ̀ mọ́. nígbà àwọn apọ́sẹ́lì ó wà, àwọn Èlíjà, àwọn Èlíṣà, àwọn Jeremáyà, wọ́n máa sọ dẹ̀ máa rí bẹ́ẹ̀. ṣùgbọ́n lóde òní, Mósè, ọlọ́run yẹn dúró, Fáráò ṣègbé nínú òkun. níbo ni àṣẹ ìgbàanì wà tó ti ọ̀run? odidi ọba ń sá kíjokíjo. wọ́n ní níwòyí ọ̀la ìbùkún máa dé, èèyàn máa kúrò láàrin ìlú. àwọn wòlíì sọ kó rí bẹ́ẹ̀, àwọn tí ń rí bẹ́ẹ̀ níbo ni wọ́n wà? nígbà tí ò sáṣẹ yẹn mọ́, tí ò síran yẹn mọ́, tí ò ságbára yẹn mọ́, tí ẹ wá lọ dá orí òkè sínú aginjù. bóyá kẹ́ sún síta o, torí àwọn èèyàn wọ̀nyí gbogbo etílé ni wọ́n ti wà. kí Ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ ni, kó gbà wá. ẹ̀yin èèyàn náà, orí òkè tó bá ṣe é lọ lọ́wọ́ yìí ni kẹ́ ẹ lọ. chọ́ọ̀chì tó bá ṣe é lọ lọ́wọ́ yìí ni kẹ́ ẹ lọ. gbogbo ẹ̀yin tẹ́ máa ń gbé prógámù 21 days 40 days olóṣù 3 olóṣù 4 kalẹ̀, ò tí ì lajú ni, ò tí ì lajú ni. inú aginjù, inú oko náà ló ṣì wà. tó o bá lajú dáadáa, àwọn tó wà lẹ́kọ̀ọ́ ò jẹ́ gbé prógámù 41 days kalẹ̀, ó mọ iye tó ń san níbi tó rẹ́ǹtì. ẹ jẹ́ bá mi share ẹ̀. Shettima nìyí, igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú àwọn bandits, àwọn afẹ̀míṣòfò. tó bá dẹ̀ yá, wọ́n á sọ wípé àwọn ò mọ nǹkan kan pa ẹ̀. kí ni àjọṣepọ̀ tó wà láàrin wọn? a sọ fún yín wípé a ti wọ one chance ní orílẹ̀-èdè yìí, Muslim tickets tí wọ́n gbé wá ní 2023. a sọ wípé ó ní èrèdí.
àwọn pásítọ̀ kan bèèbu nígbà náà, àwọn pásítọ̀ kan tiẹ̀ àsọtẹ́lẹ̀ wọn ló tiẹ̀ lágbára jù wípé àwọn èèyàn yìí ló máa ṣèfù wa ní orílẹ̀-èdè yìí. Àánú àwa ọmọlẹ́yìn Kristi ló ṣe mí, torí mo fẹ́ lè sọ wípé àwa la ya ojojú, ṣe bí àwọn Muslim ló ń kó bọn káàkiri yẹn, àbí ìṣe àwọn náà lọ kó terrorist jọ yìí, àbí ìṣe àwọn lẹ́ ń wò yìí. Ṣe rí àti wọ one chance. Ṣe rí ẹ̀yin bàbá wa tó wà lókè tí a kékeré ẹ ṣe bí ẹni wípé kò kàn yín, torí pé ẹ̀yin ń kó security káàkiri, torí pé ẹ̀ ń kó àwọn ọlọ́pàá àwọn àmì káàkiri, so ẹ lérò wípé kò ní kàn yín, ó máa kàn yín. Ṣùgbọ́n mo rọ gbogbo àwa pásítọ̀, gbogbo àwa ẹni Ọlọ́run, gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run, gbogbo àwa ọmọlẹ́yìn Kristi, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní pariwo nísìn. Tí ẹ bá lérò wípé pípa tí wọ́n ń pa àwa ọmọlẹ́yìn Kristi, tí àwọn bandit ń pa wá, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Plateau yẹn, ní Borno yẹn, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lókè ọya yẹn, tí ẹ bá lérò wípé ibì kan safe ní Nàìjíríà, tó bá lérò wípé torí pé ìwọ wà nílẹ̀ Yorùbá ń bì báyìí, tí ẹ bá lérò pé torí pé ìwọ wà nílẹ̀ Yíbò, torí pé ìwọ wà nílẹ̀ Yorùbá ń pé kò ní kàn wá, a ò gbàdúrà pé kò kàn wá o, ṣùgbọ́n àwọn tó wà lọ́hùn yẹn náà ò gbàdúrà pé kí irú ẹ máa ṣẹlẹ̀ sí àwọn. Ṣe rí dídákẹ́ wa ó máa mú nǹkan wọ́ọ̀sì sí ni. Nígbà tí àwọn ènìyàn Ọlọ́run, nígbà tí àwọn ọmọ Ọlọ́run, nígbà tí àwọn ènìyàn Ọlọ́run pariwo, tí ariwo gòkè, tí Ọlọ́run tún di torí wa tó tún wò ó pé jẹ́ kóun tiẹ̀ gbé ìrànlọ́wọ́ kékeré kan dìde fún àwọn èèyàn yìí, ẹ̀yin pásítọ̀ náà ló tún sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ genocide ní Nàìjíríà. Àwọn olórí yín, àwọn tí ẹ dìbò yàn ní 2023, àwọn tí ẹ sọ pé àwọn ni mẹ̀sáyà Nàìjíríà, àwọn ló máa tún Nàìjíríà ṣe báwọn ní pẹ̀lú àwọn agbanipa yìí. Ṣé ká sọ wípé wọ́n lọ negotiate ni? Títí dìsín ọpọlọ àwa ọmọlẹ́yìn Kristi kò dẹ̀ tí ì ṣí. Níbo ni a máa bára yàrá já ní orílẹ̀-èdè yìí? Ṣẹ́rí gbogbo àwa ọmọlẹ́yìn Kristi ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní pariwo. Ṣẹ́rí ohun tí wọ́n ń pè ní Muslim ticket, wọ́n máa tún gbé wá o. Wọ́n máa tún gbé wá, ṣe báwọn Haúsá ló ti ń sọ̀rọ̀ ẹ sá ti gbọ́ tán ti ń sọ wípé wọn ò lè change ṣètìmọ̀ láéláé. Àwọn dẹ̀ ní àwọn èèyàn fi ẹ̀sùn yẹn kàn wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ni wọ́n ní Boko Haram, àwọn ni wọ́n ní bandit, wọ́n dẹ̀ ń rìn bèbè ẹ̀ náà. Ẹ rí bí wọ́n ṣe jọ ń bọwọ́, wọ́n jọ ń rẹ́rìn, wọ́n jọ ń ya fọ́tò, so ó túmọ̀ sí wípé àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin wọn. So kákúkú sọ wípé ẹ̀sùn táwọn ènìyàn fi kàn wọ́n wípé àwọn ni wọ́n dá Boko Haram lẹ̀, nípa àwọn ni wọ́n dá bandit lẹ̀, nípa àwọn olóṣèlú ni wọ́n ń ṣiṣẹ́ fún, ṣé ká sọ wípé lótìtọ́ ni? Ẹ̀yin CAN, ẹ̀yin PFN, ẹ̀yin àjọ onígbàgbọ́, ẹ̀yin tí Ọlọ́run yàn sípò, ẹ̀yin tí wọ́n fi joyè àwòdì, tẹ́ ò lè dá nǹkan kan gbé, sójú òha máa tì yín báyìí. Ẹ̀yin gan jẹ́ nísìmí báyìí, ẹ ò lè rìn kí ẹyan fanda mọ́. Ìdámẹ́wàá àti ọrẹ ó ti fọ́jú aríran ọ̀pọ̀lọpọ̀ ikọ̀ ní àkókò yìí. Ẹ sùn nítorí owó. Ìbáṣe wípé Sátánì ló kù yín lórun ni, àbá lọ sórí òkè, àbá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé k'Olúwa bá wa pa Sátánì run, wípé k'Olúwa bá wa gbógun ti iṣẹ́ Sátánì àti iṣẹ́ ọwọ́ ẹ̀. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé Sátánì kan ló kù yín lórun. Ìfẹ́ inú yín, ara, ìpinnu ọkàn yín, òun ló kù yín lórun, torí wípé ìfẹ́ owó ti ń gbé yín lọ báyìí. Ìfẹ́ ọkọ̀, ẹ fẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́, ẹ ò lè sòdodo mọ́. Ẹ ti jẹ dòdò, ẹnu yín ò lè sòdodo. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ ńsìn, ẹ máa ṣèjọba Nàìjíríà. Tẹ́ ẹ bá tún sọ̀rọ̀ jù, ẹ tún ṣe àwọn ìjọba Amẹ́ríkà. Ẹ wá wà lágbede méjì ayé òun ọ̀run báyìí, ara ò rọ̀ yín, ara ò dẹ̀ tútù yín. Ṣé bẹ́ẹ̀ ti rí? Tí ẹ bá fẹ́ ṣe tọlọ́run, ẹ ṣe tọlọ́run. Tó bá dẹ̀ jẹ́ pé ti Sátánì lẹ fẹ́ ṣe, ẹ tẹ̀lé Sátánì. Bíbélì ti sọ, ó ní ìyìn ò lè sin olúwa méjì, yálà kó yan ìkan kó fi ìkan sílẹ̀, èwo lẹ ń sìn? Torí ẹ̀yin la lérò wípé ẹ máa jà fún wa, ẹ ò jà fún wa mọ́. Wọ́n ní pósí lásán ni wọ́n ń bẹ́rì lókè ọya, ṣé bó ṣe rí nìyẹn? Ẹ ò dẹ̀ sọ̀rọ̀. Ẹ̀yin bàbá yìí dẹ̀ dákẹ́, gbogbo yín gbóngbòrán bí ẹni wípé nǹkan ò kàn yín rárá. Kí wá ní ìtumọ̀ bàbá nínú Olúwa tí wọ́n ń pè yín? Kí ni ìtumọ̀ bàbá ìgbàgbọ́ tí wọ́n ń pè yín? Tí a bá sọ̀rọ̀ yìí tá à ń sọ yìí sí inú atúntì máa bí àwọn kan pé wọ́n ń sọ̀rọ̀ sí àwọn bàbá yín tó ti sùn. Bíbélì tẹ́ ń kà, ìwé mímọ́ tí ẹ gbé dání, ṣé bí àwọn àpọ́stélì ṣe ní tí ìgbàgbọ́ fi dé ọ̀dọ̀ wa? Kí ẹ kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣo, ẹ̀rù máa bẹ̀rẹ̀ sí ní bá àwọn èèyàn yìí, ṣùgbọ́n gbogbo yín dákẹ́. Tí a bá wá sọ̀rọ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní bèébú, ẹ bẹ̀rẹ̀ sí ní rán wọn wá sínú DM wa, ẹ máa wá bú wọn, àwa ò gbọ́ nǹkan kan mọ́. Ìṣe ni kí ẹ jí, ẹ kúrò nídìí ìfẹ́ owó, ẹ kúrò nídìí àtẹnujẹ, ẹ padà lọ́dọ̀ àwọn olóṣèlú, ẹ sọ òtítọ́ fún wọn. Àwọn tí a fi ṣaṣáájú leléyìí pẹ̀lú bandits, níbo ni ààbò wa wà lórílẹ̀‐èdè yìí? Ìrètí ọjọ́ ọ̀la orílẹ̀‐èdè yìí dà, nígbà tó bá jẹ́ wípé àwọn tá a lérò wípé àwọn tá a fi ṣaṣáájú ogun wọn wá jí akógunjà ni. Ṣé ojú ọ̀ha máa ti wà báyìí ní orílẹ̀‐èdè yìí? Ẹ̀yin ọmọlẹ́yìn Kristi ni mò ń gbàdúrà, ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Yẹ́já ṣe ayẹyẹ orin jìnnà, ẹ má jẹ́ àti ìdákẹ́ ariwo. Tí ẹ bá rò wípé ó ti lọlẹ̀, ẹ má jẹ́ àti ìdákẹ́ ariwo, ẹ já máa pariwo títí ìgbé wa máa fi dókè, títí Ọlọ́run máa fi dìde, títí inú igbó, títí atẹ́gùn máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lòdì sí àwọn ènìyàn wọ̀nyí. Trump lóhùn bọ̀, wọ́n ní kán má wá. Àwọn pásítọ̀ sọ pé kò sí genocide ní Nàìjíríà, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ìsọkúsọ. Ẹ̀rù ń bà wọ́n àti sọ̀rọ̀ sí ìjọba Nàìjíríà nígbà tí ìjọba Nàìjíríà sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Tó yẹ kí ni? Ẹ̀yin bàbá yóò lè dúró kẹ́ sọ pé kí ni, kí ló ń jẹ́ bẹ́ẹ̀?
ó ń ṣẹlẹ̀ ṣé torí padà kẹta ń wòran ṣùgbọ́n ò lè sọ bẹ́ẹ̀ torí ẹ ti gbowó wọn bá ṣéǹkì kékeré tí wọ́n fún yín lọ́jọ́ sí ó ń dààmú yín báyìí ṣùgbọ́n ọba tó jẹ tìlú tó orúkọ ò ní parẹ́ tó dẹ̀ jẹ tìlú tó tura náà orúkọ ò ní parẹ́ ó sì ń dá nísìn o ẹ̀yin lẹ kọ́ auditorium jọ ẹ̀yin lẹ kọ́ káàmpù ẹ̀yin lẹ ní orí òkè tó gùn lọ jẹgbẹlẹ lóríṣiríṣi ẹ̀yin lẹ kó èrò àìmọye millions èrò síwájú thousands èrò síwájú ẹ̀yin lẹ ń gun jẹ́ẹ̀tì káàkiri ẹ̀yin lẹ ń gun helicopter káàkiri kò sí wàhálà á kankan kó tó kankan ṣé nítorí ọrẹ àtìdámẹ́wàá pẹ̀lú owó táwọn olóṣèlú ń kó wá fún yín lẹ́ẹ̀ ò ṣe lè sọ̀rọ̀ nísìn ẹ wo mo ń rán mẹ́sẹ̀gì yìí sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bàbá mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ̀ ń kọ ìtàn lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ yìí dẹ̀ fẹ́ ka ìtàn kan nípa yín lẹ́yìn ọ̀la àwọn ọmọ wa fẹ́ ka ìtàn kan wọ́n fẹ́ gbọ́ nǹkan kan wípé ààrẹ kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ kan wà ló wá láti ilẹ̀ ẹ̀yà Yorùbá nígbà kan tó ṣe nǹkan báyìí tí ẹnìkan ò ṣe rí bàbá tí ẹ bá bá wa pín orílẹ̀-èdè yìí lọ́wọ́lọ́wọ́ kí Yorùbá nation dúró kò tí ì burú jù bàbá ẹ̀ dẹ̀ má gbàgbé Sunday Igboho ẹ bá gbé ń bá gò kúrò lórí ẹ̀ bó ṣe ní tàwọn Haúsá yìí ni wọ́n ní mission bàbá ṣe bẹ́ẹ̀ yín náà ń wò ó àwọn bandit bàbá ṣẹ́yìn náà fọwọ́ sí ni eléyìí dẹ̀ dúró lẹ́gbẹ̀ẹ́ yín ó sọ pé òun gbákejì yín wọ́n dẹ̀ ń fẹ̀sùn kan wípé àwọn ni wọ́n ń sponsor àwọn èèyàn yìí pé àwọn náà dá àwọn èèyàn yìí lẹ̀ wọ́n ń pè wọ́n ní olè bàbá wọn tún fọmọ ẹranko hápà ṣe bá ṣe máa bá lọ nìyẹn ààrẹ Donald Trump a sì ń retí yín ẹ bá ń ṣíà prógámù yìí a sì ń retí yín gbogbo ẹ̀yin mùsùlùmí afẹ̀mí ènìyàn ṣòfò nítorí Allah nítorí Muhammad bà Saudi jẹ́ wọ́n pa á pẹ̀lú ikú poison nígbà tí agbára wọn ò ká wọ́n fi poison pa á ẹ̀yin mùsùlùmí náà òwú ìyàgbọ́n lọ́mọ ran gbogbo yín gbó tuntun ẹ ti gùn lé àkàbà Muhammad so àkàbà yẹn lẹ́ ń gùn títí di ìsinsìnyí èdè nìyẹn tó fi jẹ́ wípé bí ogun ló ń ṣe yín èdè nìyẹn tó fi jẹ́ wípé bí wàhálà ló ń ṣe yín èdè nìyẹn ló ṣe wípé bí kẹ́ ẹ máa bí sun gbésùn mi bí jàgídíjàgan ló ń ṣe yín ṣé ojú òkè tì yín ni àwọn ará yín ṣe Allahu Akbar wọ́n dẹ̀ fi ń dú ọmọ ènìyàn ẹ dẹ̀ sì ń gbé Kùránì yẹn káàkiri ó dẹ̀ sí alága lamba ó kàn ṣe fọ́nrán kékeré láti kọ́ yín lẹ́kọ̀ọ́ ṣé kò máa ṣẹlẹ̀ èmi náà mọ ẹlẹ́hà kan ládùúgbò mi tó jẹ́ wípé aṣọ ẹ̀há ni ẹni ọlọ́kadà fi ń bá ṣe nínú gbó ìgbà táṣìírí tí wọ́n wá fọwọ́ bo kinní yẹn mọ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ń ṣe bí ẹni wípé ó kọ́ yín nìyà ńṣẹ́ di tó yẹ kẹ́ ẹ wá gba ẹ̀kọ́ ẹ ò gba ẹ̀kọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ lẹ́ máa pa ó yẹ gbé lọ kóòtù bóyá ẹ̀yin nìkan ni wọ́n ṣe aṣọ yẹn fún ara yín sákò òtítọ́ ṣùgbọ́n òdodo ló máa lékè tí Kristi ló máa borí gbogbo ẹ̀yin mùsùlùmí èyí tí ẹ dúró fún ìtàjẹ̀sílẹ̀ ẹ ò ní mọ àlàáfíà tó jẹ́ wípé nínú kí wọ́n máa tàjẹ̀yàn sílẹ̀ nínú yín ti máa ń dùn ẹ ò ní gbogbo ẹ̀yin mùsùlùmí yẹn ẹ ò ní mọ àlàáfíà àfi tẹ́ ẹ bá ronú pòwàdà ṣùgbọ́n ẹ gbọ́ àwa máa ké pẹ̀lú Ọlọ́run ọmọ ogun adẹ̀ tí ń pè é ó máa jẹ́ kí afẹ́fẹ́ ṣiṣẹ́ lòdì sí yín ó máa jẹ́ kí omi ṣiṣẹ́ lòdì sí yín ó máa jẹ́ kí ilẹ̀ ṣiṣẹ́ lòdì sí yín tí ẹ bá lérò jẹ́bí ẹ̀yin gbẹ́júlé ìbọn Bíbélì sọ ó ní ohun ìjà tiwa kì í ṣe nípa ti ara ṣùgbọ́n ó ní agbára nínú Ọlọ́run láti wó ibi gíga palẹ̀ ta ni ibi gíga ni gbogbo èròǹgbà ẹ̀yin mùsùlùmí wípé a máa kọlù wọn a máa gba ilẹ̀ wọn láti islamize orílẹ̀-èdè yìí kí òrìṣà Allah lè máa jọba lórílẹ̀-èdè yìí kì í ṣe níbí yìí kí ìpinnu ọkàn yín tó ṣẹ Olúwa máa dìde sí yín bí ó ti dìde sí Fáráò ó máa wọ inú ilé yín lọ ó máa wọ inú ẹbí yín wá kò séyìí tó máa sàsálà nínú yín tí ìgbà ṣe pé ronú pọ̀dà ẹ̀yin bàbá wa nínú ìgbàgbọ́ ẹ̀ ń wòran nǹkan dẹ̀ bàjẹ́ gbogbo yín gbogbo auditorium jọ ẹ kó thousands ẹ kó millions of souls dání ẹ̀ dẹ̀ ń wòran wọn pa wọn ṣé bó ṣe máa lọ ní Reverend Ezekiel ibẹ̀ yẹn ó ń pariwo títí dìsí àti rẹ́yìn bàbá wa nínú Olúwa kan tẹ́ lọ síbẹ̀ tẹ́lẹ̀ ẹ̀hún kéròjì wọn tẹ́ lọ bá wọn sọ̀rọ̀ kankan fọkàn balẹ̀ ẹ wà lẹ́yìn wọn a ò tí rí fídíò yín níta títí dìsí sìn àfitá bá fẹ́ rí fídíò yín pẹ̀lú àwọn olóṣèlú pẹ̀lú àwọn mínísítà ṣé mọ̀ yú ẹ̀yin bàbá yìí ẹ ti tán ẹ̀kàn tí mọ̀ ni ẹ wọ ẹ bá mi ṣíà program yẹn jẹ́ orin jìnnà. ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sílẹ̀ tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.